Ó mà ṣe o, ó mà ṣe o. Kí ló ń ṣẹlẹ̀ sí Mercy Aigbe báyìí? Ẹ ṣáà rántí arábìnrin tí ó ń ṣe fíìmù Yorùbá tí à ń pe orúkọ rẹ̀ ní Mercy Aigbe. Kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí? Ẹ ṣáà rántí wípé ní bí ọjọ́ díẹ̀ sẹ́yìn òun ni ilé rẹ̀ jó. A ṣá dúpẹ́ pé kò sí ẹnìkankan nínú ilé náà, ṣùgbọ́n nǹkan míì tuntun ṣẹlẹ̀ sí Mercy Aigbe báyìí. Nínú fídíò yìí la ó ti máa sọ gbogbo rẹ̀. Ẹ ṣáà fi ara balẹ̀ kí ẹ máa bá wa ká lọ. Ẹ gbìyànjú láti wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Ẹ máa bá wa ká lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arábìnrin tí wọ́n ń pè ní Mercy Aigbe tó ń ṣe fíìmù Yorùbá, ó ti gbé e lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ti lọ kọ síbẹ̀ wípé ó ní ìgbà tí òun fi ń ṣe fíìmù kan báyìí tí orúkọ rẹ̀ jẹ́ Thin Line. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ ni òun ní ìgbà náà. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní òun wà hospitalized nígbà tí òun fi ń ṣe fíìmù náà. Ẹ dẹ̀ rí wípé àwọn nǹkan púpọ̀ ni àwọn actors wa àti àwọn actresses wa wọ́n máa ń dojúkọ tí wọ́n bá ń ṣe fíìmù. Díẹ̀ náà ni arábìnrin yìí sọ báyìí nínú fọ́nrán tí ó post sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ẹ̀yin tí ẹ bá ní arábìnrin yìí, ẹ gbìyànjú láti lọ chẹ́ẹ̀kì rẹ̀ níbẹ̀ kẹ́ lè rí òótọ́ náà mú. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo ọmọ rè ó tún dọjọ́ mi ọjọ́ rè. Ẹ gbìyànjú kí ẹ máa jà o.